jíjí o kí n lè rédè tó yáàyè mú wá torí ẹni ńlá ní ṣeun ńlá Abdulazeez Alani ló ń ṣọjọ́ bí lónìí. Aya ọlọ́jọ́ bí ló pè mí mọ́mí Mistura ló rán mi iṣẹ́ tó pé kí n máa kó lólùfẹ́ òun ní mẹ́sàn-án mẹ́wàá. Ọlọ́jọ́ bí òní o Abdulazeez Alani ọjọ́ tá a bí ẹ ló pé ṣe ni kó máa yọ̀ ṣẹ̀ṣẹ̀. Ó yá àti filé pọtí fọ̀nà roka ẹ̀jẹ̀ ìjọba gbadá díran. Àlàkẹ́ ló pé tó bá jẹ́ nítorí ọkọ òun tó ń ṣọjọ́ bí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀. A ti dúpẹ́ ọpẹ́ ò tán o ọpẹ́ la ṣe fọ́bọ ọlọ́pẹ́ tọ́pẹ́ tọ́ sí tó bá wa dá sí Alani sí dòní. Ọlọ́jọ́ bí òní o Abdulazeez Alani ìwọ ti gòkè òní jábọ́ ibi gíga láyé rẹ òní relẹ̀. Ńlẹ̀ Alani ọkọ Àlàkẹ́ inú ẹni ò ní dùn ká pa á mọ́ra bàbá ìsìlá bàbá Mistura ṣe ni kó ṣọpẹ́ fún kábíyèsí Èdùmàrè. Ó ti yá aláṣẹ Salasisco Nigeria Limited ó lè gara tán kó gbé bọ́dì sókè. Ọlọ́jọ́ bí òní ògbóhùn táyà rẹ pé wí fún ọ. Bàbá Abdulgafar bàbá ọmọ Bóníkẹ́ aya rẹ ló pé you are one in a million. Ó pọ̀ Abdulazeez Alani ló ní kò pọ̀kẹ́ oore tọ́lọ́wọ́n bá ṣe láyé òun kò ṣe é ròyìn tán. Alani Adéoyá tẹ́wọ́ àdúrà kó máa ṣàmì èrè lobìnrin jẹ lábọ̀ ọjà ó kéré oko délé òní ṣọ́ọ̀tì. Ó ti yá sọ̀rọ̀ aláṣẹ Salasisco Nigeria Limited sọ̀rọ̀ sókè kó fẹnu ọpẹ́ dúpẹ́ kọ́bọ̀ ọlọ́pẹ́ tọ́pẹ́ tọ́ sí fún dídá tó dá ẹ sí dòní. Ọlọ́jọ́ bí òní ire lójú owó rí ojú rẹ òní rí bí gbogbo ara ní ṣẹfúnṣẹfún fi ń ṣajé òní mọ̀ṣì. Happy birthday to you Azeez Alani every March 7 is your day. Tọdún 2021 ló pé ìní gbogbo olùṣe ń bọ̀ yọ̀. Ó ti yá ọlọ́jọ́ bí òní jẹ́ ń bọ́ délé bàbá tó bí ẹ lọ́mọ. Ẹ̀yin lọ́mọ ọ̀gànná òṣìṣì mọ́dẹ ẹ̀yin la arọ́fà má bẹ̀rù arọ́fà má ṣojo ni wọ́n kì í lé bàbá tó bí ẹ lọ́mọ. Ṣé ìran ọ̀gànná kì í gbọ́fà lẹ́yìn iwájú ni wọ́n fi ń gbọ́ta. Ìran ọ̀gànná kọ́ kì í jalè lọ́jà agbódógbó ẹ̀sìn ni bàbá yín gbé wá bí aṣọ. Ọmọ òlé màlẹ́ gòkè òfìkì ìmàlẹ́ ń ṣe wágbà agbada ń fẹlẹ̀lẹ̀ lójú omi. Ẹ̀yin lọ́mọ òbóbìnrin sùn fẹ́ wà hàn. Ọmọ yígbiri apòfò yígbiri láàjà apẹ́ èkúté ilé òkàwùsà níbi yígbiri ló mọ. Ọmọ yẹ̀bùyẹ̀bù ó má já tẹ̀lẹ̀ ẹsẹ̀ níyà torí ẹni gbogbo kọ́ lórówó rẹ̀ ṣí. Ìgànná òlóṣó bẹ́ẹ̀ ni wọn ò lájẹ̀ ọmọ orí odó ni wọ́n fi ń lura wọn. Ìgànná o ẹ̀yin lọ́mọ àtẹ̀yìn bọ́ọ̀lùdò ìran bàbá yín lọ́mọ alómi tẹ́. Wọ́n ní wọn ò mọ bí odò fìkì ṣe wá sí gànná lọ́jọ́ tí wọ́n bá ń bínú ẹja relé wa lọ́jọ́ tí ẹ bá ń jà ẹ ò sì máa mi òfìkì mu. Gbogbo ẹni tó bá ń bínú yín kẹ́ ẹ máa tẹ̀ wọ́n fìkìfìkì. Ọlọ́jọ́ bí òní tó bá wá ń gbọ́ kíkì yìí olólùfẹ́ rẹ tó fẹ́ dénú Àlàkẹ́ mọ́mi Máyọ̀kún ló ń pé